sọ̀rọ̀ lórí àwọn àlìjànú àwọn màláìkà tí ń ṣiṣẹ́ ọjọ́ kọ̀ọ̀kan. kí n bá ọjọ́ kọ̀ọ̀kan ṣiṣẹ́ èyí ohun màláìkà rẹ àti màláìkà kejì. àyìn tí ò jẹ́ ká ti dá ọkọ wọn látijọ́ yìí ni wípé àwọn ọkọ̀ àjẹ̀nú kan bẹ tẹ́ ẹ bá pè wọ́n àwọn ọkọ̀ màláìkà kan bẹ tẹ́ ẹ bá pè wọ́n ojú ẹsẹ̀ ni wọ́n sì mọ present. kàṣà. kí ni mo wí a kì í pè wọ́n sí lẹ́sẹ̀kẹsẹ̀ ló farahàn wọ́n bá ti dá ọkọ wọn. èyí wọn ni ó bá mojú ògún nìkan ló tó pa bìnírè. a ti tọ́ a ti rìn a ti tọ́ lọ́tún a ti tọ́ lọ́sì kẹ́tọ́ láǹfààní àti dákọ̀ wọn kí ẹ̀yin ọmọ aráyé ó lè kẹ́kọ̀ọ́. òní ìlọ́jọ́ wá pé òní ní párìkọ̀kọ̀ tẹnu bàtà bóde. bẹ́ẹ̀ni atọ́kùn ìdí tá a fi ń sọ yìí ni wípé àwa mọ̀ ó kọ màláìkà tí ń ṣiṣẹ́ ọjọ́ kọ̀ọ̀kan. kí ni mo wí? màláìkà tí ń ṣiṣẹ́ ọjọ́ kọ̀ọ̀kan. ìwọ tó o bá mọ̀ ó kọ màláìkà ọlọ́run tí ń ṣiṣẹ́ ọjọ́ kọ̀ọ̀kan tó o mọ̀ ó kọ màláìkà èṣù tí ń ṣiṣẹ́ ọjọ́ kọ̀ọ̀kan àwọn ogun kẹ́mẹ́ tó ò ní lè ṣẹ́. àbàjọ wọn pẹ́ ti bi tire báyìí òun lọ́lọ́run ọba mi dálé ayé. màláìkà tó jẹ́ ti tèṣù tó ń ṣiṣẹ́ ọjọ́ kọ̀ọ̀kan àdàkọ wọn. kí ni iṣẹ́ wọn? ṣé èmi náà ó sì wà níhìn nígbà tẹ́ ẹ mọ dápọ̀ àbí wọn ó yẹra díẹ̀. pẹ̀lú àṣẹ ọlọ́run afẹ́fẹ́ mi dá ọ́ràdọ̀ bọ́ pẹ̀lú ètò tá à ń ṣe. torí ká mọ̀ wulẹ̀ tara wa àyà mi ń já o. ọmọdé ò débi ẹ̀rù. ń lẹ̀rù bá. ǹjẹ́ àwọn yẹn ṣe ètò yìí gbogbo wọn tó ṣe ètò yìí ayé rẹ ò ní dojúrú. àṣẹ wà àṣẹ wà ikú ò ní pa ọ́. àṣẹ mọ́nàmọ́ná àṣẹ òfò ò ní ṣí ọ́. àṣẹ o àdánù ò ní jẹ́ tiẹ̀. àṣẹ 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 ò ní wá lóun bá róun gbé sọnù bí ò ṣe bí ọmọ. àṣẹ wà. ọmọ gbàgbé pẹ̀lú Ìlọrin lèmi wà o Ifagbemiro ọmọ Orisatola àpèsè ìṣègùn àgbáyé ọmọ apẹ́kẹ́pẹ́kẹ́ òjò ń pa páànù. tẹ́ bá ti dàgbò ọba fọgànáísà kan bẹ́ẹ̀ lọ́pọ̀sìtì ilé epo Alhaji Prince Muritala Ibrolak Alhaji Hasan ọmọ ẹgbẹ́ ẹgbẹ̀rẹ́ ilé Ifagbemiro ọmọ Orisatola ọjọ́ Tuesday nìkan tuntun mò ń dáhìn lónìí nílùú Ọ̀fà lọ́sùn tẹ́ bá ti débi ilé epo bófàs tó wà lọ́sùn tẹ́ ilé alájà kan tí wọ́n ń ṣe rédíóníìkì lábẹ́ rẹ̀ orí òkè ọ́fíìsì àwọn lọ́fíìsì mi aago 8 àárọ̀ ṣaago kọ̀ọ̀sán ní dáhìn lónìí nílùú Ọ̀fà ẹ̀ ní fàìsàn ló gbà. àṣẹ wà ẹ̀ ní màdàmú àmì Olódùmarè. ìjẹ́ mi pé ó kọ màláìkà kan bẹ tó jẹ́ wípé ọjọ́ àìkú. Fagbemiro jẹ́ mo fowó àtọmọ mo fi bí ọ lẹ́nu ẹ̀yin tó ń wò wá nílé ẹ máa wò wípé a fẹ́ dákọ màláìkà èyí tó ń ṣiṣẹ́ èyí tó jẹ́ t'Olódùmarè àti èyí tó jẹ́ ti atiláwí ọmọ wa wò wípé kí lóhun tó ní í ṣe tẹ́tí inú rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi kó bá lè farabalẹ̀ ṣùgbọ́n máa ṣí àìtò yìí kí gbogbo èèyàn ó jàǹfààní rẹ̀ ohun tó wúlò fún ni wípé bọ́ ọ bá fẹ́ gbàdúrà tó fẹ́ kúnlẹ̀ àdúrà níwọ̀nba àgbà tó bá ti mọ́kọ màláìkà tí ń b'Olódùmarè ṣiṣẹ́ lọ́jọ́ ọ̀hún ọmọ pé tó wo Olódùmarè màláìkà rẹ báyìí tó ń ṣiṣẹ́ lọ́wọ́ kó má mọ̀ rí kọjá mi kó má gbàgbé mi bẹ́ẹ̀ náà lọ́ọ́ mọ bọ́ ṣe máa dígun mọ́ èyí kejì kọ́ bá lè mọ̀ pé ó ṣe pàtàkì ẹlòmíà ló ń gbàdúrà àdúrà ò gbà nígbà tó o bá mọ ọ̀nà tó fi ń gbàdúrà Fagbemiro gbà lẹ́nu mi kọ́ sọ́dọ̀rọ̀. níjọ́ kan ọkùnrin kan wá gbogbo bí ó dé láyé wọn ní àwọn àgbàlagbà ti pín rẹ̀ tán. kàṣà ẹran ọmọnìyàn. pẹ̀lú àṣẹ Ọlọ́run. nígbà wọ́n dé tí mo tọ́ Ọlọ́run òpó rẹ mo dì mú. kábíyèsí Olódùmarè. mo wá pawó dà mo táwo ṣe mo wọ yàrá àwọn àgbà lọ mo wá fowókọ àwọn màláìkà bọnu ó tún màláìkà ti jíṣẹ́ kú ọ̀pẹ onítọ̀hún. ojú apá bàtà ọkùnrin mẹ́ta. apá jẹunjẹun etí ẹ̀ a pe màláìkà kú tó fẹ́ jíṣẹ́ kú fún. pé kó má wulẹ̀ wá mọ́ o. fẹ́ni yìí yàgbọ́ torí pé wọ́dọ̀ wá. ó ti faṣọ pupa ránṣẹ́ sí wọn lóde ọ̀run. atọ́kùn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò padà kú mọ́. kí ni mo wí. ọkùnrin ìkàyàbá àgádòsì. agbára mi kọ́ o agbára Ọlọ́run ni. agbára Olódùmarè. wípé lẹ́yìn Ọlọ́run àtúnfọ̀ Ọlọ́run. ó tún kù Ọlọ́run ọba. màláìkà kan wá ń bẹ tí máa ń ṣiṣẹ́ ọjọ́ ìsinmi. kí ni mo wí.
màláìkà kan bẹ tí ń ṣiṣẹ́ ọjọ́ ìsinmi. ọjọ́ àìkú Sunday a máa ń pè ní Angel Gabriel. Angel Gabriel. òun ló wà ní ìṣàkóso ọjọ́ àìkú. gbogbo tá à ń sọ yà á ń sọ tán kalẹ̀ ni nítorí wípé gbogbo tẹ́yìn ò tí ì sọ rí sórí atẹ́gùn làwa ń sọ. èyí ò màláìkà tí Yorùbá ń pè ní Gébú. Gébú. Angel Gabriel. Angel Gabriel òun ni alákòóso ọjọ́ ìsinmi Sunday. òun ni màláìkà Ọlọ́run. mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa bẹ́ẹ̀ tí ń wò wá lé o ẹ máa fọkàn bá wa lọ. ẹjọ́ ń bá wa lọ pẹ̀lú ètò yìí. ẹ sì máa share rẹ̀ ẹ má dáa jẹ ẹ jẹ́ káǹfààní ìhó kárí ilé kárí oko. kí mo wí Angel Gabriel òun ní ṣàṣàkóso ọjọ́ Sunday ọjọ́ àìkú. kí ni mo wí. mo ṣe yí lẹ́ní. áńgẹ́lì tọ́lọ́run máa ń ránu. áńgẹ́lì èṣù tó wà ní nkíà èṣù láàlú ògiri òkò ọ̀bẹ́lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ onímí ń sunmí láàróyè ń sùn fún ọkọjá làálà àbàtà rẹ̀ fíẹ́ ọpẹ́lọpẹ́ gíga tẹ́bọ̀raga. mo ṣe bá o ìbólódùmarè ìbèṣù lápá kan o Sọ̀ját. tó fún. kí ni mo wí Sọ̀ját òun ni màláìkà èṣù tó ń ṣiṣẹ́ ọjọ́ ìsinmi. Ifagbemiro tún kí ni ọ̀ ń pè lẹ́ẹ̀kan sí i. Sọ̀ját òun ni màláìkà tí ń ṣiṣẹ́ ọjọ́ ìsinmi SURGAT. Sọ̀ját òun ni màláìkà èṣù tí ń ṣiṣẹ́ ọjọ́ ìsinmi. nǹkan mọ̀ ń bẹ̀. kéèyàn tó lè mọ gbogbo nǹkan yìí ó gbọ́dọ̀ jinlẹ̀ dáadáa lórí ìṣẹ̀ṣe. bọ́dọ̀ bá jinlẹ̀ yóò kọsẹ̀ bẹ́ẹ̀yàn bá sì kọsẹ̀ yóò kọnu. kí ni mo wí. èèyàn gbọ́dọ̀ jinlẹ̀. kò tí ì sí àáfàá kan tó ṣe irú ẹ̀ rí àti ìrákọ́lẹ̀ kan bìkan rí. nítorí wípé bàbá mi rìn pọ̀ nù ayé ó wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yé mi. kí ni mo wí. tó fún. màláìka èṣù tí ń ṣiṣẹ́ ọjọ́ náà nu èṣù ò ní sí ọ́. àṣẹ wà tọmọtọmọ èṣù ò ní sí ọ́. àṣẹ wà àṣẹ ẹlẹ́dàá mi mú èṣù mọ̀ ṣe mí. mo mọ̀ dírí mi mú o. èṣù ò ní ṣe mí o. orí mi àpérè. ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. orí mi àpèsè ọ̀gbọ́dọ̀ gbàbọ̀dé. màláìka bí màláìka èṣù ò gbọ́dọ̀ sí ọ́ o. èṣù má ṣe mí o ibi ọtí ń bọ̀ ni ọ padà sí. èṣù má ṣe mí. àwọn ọ̀tá mi ni ọ lọ ṣe ẹṣẹ́ ètò yìí. kí ni mo wí. ẹ ṣí àrẹ̀ dáadáa Ifagbemiro kan tó bọ́ sọ́jọ́ kejì nọ́mbà táwọn èèyàn ó máa pè ọ́ sí lẹ́yìn tó mọ̀ ṣe pàtàkì. 080 080 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83. ká tó tún tẹ̀ iwájú torí a máa làábọ̀ ọ̀nù ara wọn lónìí ni ètò tò ní ètò tó kẹnu ni kí ni mo wí. ètò tó kẹnu lè tó tò ní àǹfààní bẹ́ńbẹ̀ sálálú. ẹ rí i wípé ooru pọ̀ ń ta bí ìgbóná ń jà káàkiri báyìí. ń bẹ́ o. ìgbóná ò ní wọlé rẹ táyà tó mọ́. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà àṣẹ wà. kìnìyàn wà ṣúṣìyàn lára ṣìrìrì báyìí yóò mọ jáyàn jẹ ẹ lọ wá ẹfun lọ́dọ̀ àwọn alátẹ ẹ bá ti ra oníwàásù àbí múrí márùn-ún ó ti tó. Ifagbemiro ẹfun mọ̀ pórí ṣé ẹfun táwọn tíṣà máa fi kọ̀ọ̀kan ní kíláàsì kọ́. ẹfun yún ẹfun kọ̀wé nìyẹn o. ẹfun tá a máa ń lò ní o ẹfun táwọn bàbá ti wá bí sóògùn ní o. bẹ́ẹ̀ bá ti lórí àwọn lẹ́kulẹ́já. ó dàbí àdó yíró báyìí ó tóbi ju chọ́ọ̀kì lọ. ó tóbi ju ẹfun kọ̀wé gbọ́rọ̀gbọ́rọ̀ báyìí ni ẹfun eléyìí yóò máa tó báyìí. ẹ bá ti ra bí oníwàásù àbí múrí márùn-ún ẹbu díẹ̀ ń bẹ ẹ lọ ẹ wá ọtí snap white ẹ wá lọ díẹ̀ mọ́ ẹ fi ra gbàdúrà fi tó àárọ̀ sálẹ̀ á bẹ̀rẹ̀ sí gbẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. tọkàn fi ra lásán ni kì í ṣe mímu. mímu kọ́ o tọ ẹ kàn fi ra ni gbogbo ìwọ náà gbọ́n lé o kì í ṣe mímu o. yóò sì ká pẹ̀lú àṣẹ Ọlọ́run nítorí wípé a gbọ́dọ̀ máa ṣètò wa báyé ṣe ń yí káwọn èèyàn ó lè mọ̀ pé ètò táwa gbé kalẹ̀
àmọ́ tá a mọ̀ aléwé alégbò tá a jogún ó sì jura wọn lọ. lẹ́yìn tí ń jẹ́ ní mọ̀nà wá. wọ́n lómi ò tómi lajá wẹ̀dò bọ́ bá bọ́ sínú òkun kò ní wálé mọ́. ọjọ́ ajé màláìka wo ló wà lọ́jọ́ ajé. kí lórúkọ rẹ̀ Gabriel èyí tá a kọ́kọ́ sọ lọ́jọ́ àìkú òun ni Michael kọ́mọ́dà bẹ̀rẹ̀ pé ẹ̀ ń sì gbé síra wọn. Michael ló wà ní ọjọ́ Sunday Michael lọ́jọ́ Sunday o èǹjẹ́ Gabriel òun ni màláìkà tó ń ṣiṣẹ́ ọjọ́ ìsinmi. Michael sọjá òun ni màláìkà èṣù tó wà ní nkíà ọjọ́ ìsinmi. ọjọ́ ajé òun ni Gabriel. Kí ni o wí? Mo mọ̀ pé bá a ti ń wò wá lé ẹ̀yìn náà kí ní ọ̀hún ó ti ń yé wa dáadáa ní kedere. Gabriel ẹ̀ǹjẹ̀ Gabriel. Michael ní bẹ lọ́jọ́ ìsinmi lọ́jọ́ ajé òun ni Gabriel. Lucifer òun ni màláìkà èṣù tó wà ní ọjọ́ Monday. Lucifer ìràwọ̀ òwúrọ̀. Torí pé Bíbélì ìròyìn rẹ̀ púpọ̀. ọkùnrin takuntakun. Àlùkùránì sì sọ̀rọ̀ rẹ̀ púpọ̀. Òun ni Lucifer. Kí ni o wí? Olórí kan ni. Torí pé òun jẹ́ gẹ́gẹ́ bí olórí ẹ̀mí òkùnkùn. òun ní ń lo ọjọ́ ajé òun. òun ní ń lò ó. ìdínú tó fi jẹ́ wípé ọjọ́ yẹn ọjọ́ téèyàn gbọ́dọ̀ múra dáadáa ni kó o lè bá a rí ire kó nítorí pé tó bá fi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ òun tó bá múra tó fi lónù. Kí ni mo wí? Lucifer òun ni màláìkà èṣù tí ń ṣiṣẹ́ lọ́jọ́ ajé. ọjọ́ ajé Monday. ayé yìí níbo là ń báyé lọ gan. oògùn ẹ̀jẹ̀ mo lọ kí ẹnìkan lọ́sibítù ń jò náà mo wá rí i tí wọ́n wá apply ẹ̀jẹ̀ sáwọn èèyàn lọ gbà mo ní yóò sóògùn mọ́ ni. táwọn èèyàn ń gbẹ̀jẹ̀ lọ́sibítù. tí wọ́n ń gbẹ̀jẹ̀ eléyìí ẹ̀jẹ̀ mo ní orí ètò tèmi tòní ìsọ àwọn nǹkan kan tí ó jẹ́ àǹfààní fún tẹrú tọmọ fún tọmọdé tàgbàlagbà. tó bá ní oní shortage of blood 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83. oògùn ẹ̀jẹ̀ ń sọ oríṣi méjì lẹ́nìí. Àkọ́kọ́ ẹ lọ wá ewé ọgbọ́ màá fi ṣe dp mi nọ́mbà tẹ́lẹ̀ tí mo pè ń òun náà ni WhatsApp nọ́mbà mi ewé ọgbọ́ tí má ti kú lórí ètò màá fi ṣe dp mi ewé ọgbọ́ yẹn òun lẹ́gbó ewé yẹn máa ń ṣòro gbó ṣùgbọ́n tẹ́lẹ̀ bá lè gún lódó kẹ́ wá fomi díẹ̀ sí kẹfì extract ẹ̀ kúrò ẹ máa múra lálẹ́ tó bá sì wọ lè fi ṣúgà díẹ̀ sí kó fi lè light lẹ́nu ṣúgà díẹ̀ kó má pọ̀. oògùn ẹ̀jẹ̀ tó dájú ni. kò nílò kọ́dà tí wọ́n bá bímọ tí wọ́n bá ní ẹ̀jẹ̀ ara rẹ̀ ò tó iṣẹ́ tó fi máa gbẹ̀jẹ̀ àkọ́kọ́ nù ewé ọgbọ́n rọra gun lódó má jẹ́ kó mi ọ́ pọ̀ ńbẹ̀ kẹ́ ẹ̀ extract omi ara ẹ̀ kẹ́ fi ṣúgà díẹ̀ sí àbí mílíkì díẹ̀ kó lè lọ lẹ́nu kò jù báwọn lọ ìgbà tó bá jẹ́ pé wo ẹni tó sáré nílé ẹ̀jẹ̀ pàjáwìrì báwọn ni kó mu láàárọ̀ kó mu lálẹ́ kó mu láàárọ̀ kó mu yóò sùn bí fèrè Jésù ni. Kí ni mo wí ìgbà tí ìbá ìdíjọ́ kejì ìjọ́ kẹta ẹ̀jẹ̀ ó ṣe yamuyamu lára rẹ̀ ni. ọgbọ́n bẹnu Yorùbá fa. ọjọ́ Tuesday Samuel èyí ń ọjọ́ ìṣẹ́gun. SAMEL Samuel òun ni màláìkà Ọlọ́run tó wà ní ìkíà ọjọ́ yẹn. sáwọn yẹn wọ́n lò wá báyìí sáwọn yẹn ṣe ètò yìí. ẹ dákun ẹ máa ṣíà ètò yìí dáadáa ẹ máa ṣíà rẹ̀. Samuel gbogbo àwọn nǹkan yìí béèyàn bá mọ̀ kọ́mọ̀ pé ẹ̀ lólógùn. kí ló ń ṣe wòlíì lé lórí kí ló ń sàfà lé lórí. ẹni tí ò bá ti mọ̀ nínú wọn. ọmọ orúkọ àwọn àlìjẹ̀nú tẹ̀yàn kọ̀ntró. wọ́n pẹ́ni tí ò bá táwọ́ rù kó má ru awọ. àwọn ọmọ kan bẹ tó jẹ́ wípé o nílò àti jáwé o nílò àti wàgbò wàá bá fẹ́fẹ́ sọ̀rọ̀ ni.
Ó sì ń bẹ̀ ni. Fagbemiro. Kí mo wí? Onítọ̀hún ó bá afẹ́fẹ́ sọ̀rọ̀. Freemost FRIMOST Freemost òun ni màláìka èṣù tó wà ní nkí ọjọ́ Tuesday. Ó sì ń bẹ̀. N ò ní lè pè yí mo sùn. N ò ní lè pè yí òun. Atmosphere mi kọ́fà rẹ fi rẹ̀ lọ́kàn balẹ̀. Kí ni mo wí? Tó o dà mo gbọ́ o. Network mi kọ́fà rẹ̀. Òun ni màláìka èṣù Freemost òun ló wà ní ìkíyà ọjọ́ Tuesday. Bẹ́ẹ̀yàn ọba kú àwọn tí ó pààyàn jọ òun náà nù. A jẹ́ pé gbogbo ọjọ́ ibi ni. Bọ́ àwọn tí ó bá àwọn tí táyé èèyàn ọba jẹ́jọ́ àwọn náà ni. Báyé èèyàn ọba dá àwọn ni bí ó sì ní dá àwọn níjọ́ náà. Ọwọ́ wọn náà ló tún wà. Gbogbo ẹni tí wọ́n pa jọ́ náà àwọn wọ́n pa. Àwọn lọ̀tún àwọn lòsì. Gbogbo ẹni tí wọ́n daṣẹ́ rẹ̀ rú jọ́ náà àwọn náà ni. Bí wọ́n bá sì ti dàrú wọ́n ti connect ẹ̀ wọ́n ti connect ẹ̀ sí íńtánẹ́ẹ̀tì wọn. Wọ́n ti fòǹjọ̀ lù ú. Wọ́n ti connect ẹ̀ sí íńtánẹ́ẹ̀tì wọn. Ìdínú tó fi jẹ́ pé ẹlòmíì tó bá ti débì kan bí ọ̀bá máa ń rùn yóò ṣe kí ni mo wí? Yọ́mọ ẹlòmíì ọmọ débì kan kàkà kí wọ́n fún sẹ́wọ̀n ò ní fún sẹ́ èṣù ti fi májẹ̀mú burúkú sí i lára. Wọn apẹ́ láàárọ̀ yìí náà lágbẹ́ lòmíì àdìpẹ́ pé kónítọ̀hún ó padà wá. Olóòjọ́ padà wá. Àwọn ní ìfogun afinisẹ̀sí sí ìyẹn lára ogun afinisẹ̀sí. Àwọn màláìkà burúkú yìí ni. Ogun afinisẹ̀sí ogun burúkú ni. Mo ti ṣèbẹ̀ yín gbogbo ẹ̀yin ayé o ẹ̀yin ẹlẹ́yẹ kí n tó máa lọ o ẹ̀yin ẹni máa lọ kí èmi sì kankan o. Oṣooléwá ló porí mi níbi kíbi ọba. Àjẹ́ ilé ló bá pè ní mi níbi kíbi ọba. Gbogbo ẹnikẹ́ni tó bá pè ní èmi Fagbemiro ọmọ Orisatola níbi kíbi ọba. Àṣẹ wà. Kó fò ó ṣe. Gbogbo ẹnikẹ́ni tó bá wá pè ní ìwọ tó ń wò mí náà níbi kíbi ọba kó fò ó ṣe. Káyé rẹ̀ ó bàjẹ́. Àṣẹ. Ẹ ṣí ètò yìí ètò bàbá ètò tó ju ètò lọ. Kí ni wọ́n wí? Ètò bàbá ètò. Ètò tó ju kí ni lọ? Ètò tó ju gbogbo ètò lọ ni. Ọjọ́ Tuesday Samael òun ni màláìka Ọlọ́run. Ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun. Ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun. Ogun ẹ̀jẹ̀ míì. Àti pé àmọ́ búra wọn lónìí níṣẹ́. Àmọ́ fi lára wọn ni. Àníṣẹ́ bí gbèyàn jà tó tún mú mi. Àwa máa sọ lórí ogun afinisẹ̀sí. Ogun burúkú logun afinisẹ̀sí. Kí là ń pè lógun afinisẹ̀sí? Ogun tí máa ń jáde sí kolobo. Ogun afinisẹ̀sí a máa jẹ́ gbèsè. Tí wọ́n máa pariwo lé lórí gbèsè wọ́n ṣàgolo lẹ́nu mi. Nígbà bá gbowó lápò tí ò rí san. Onígbà pé àwọn ìyá ló ti da nẹ́tíwọ́ọ̀kì òun. Ọjọ́ mọ́ sùn. Bọ́ bá sùn ò lè sún. Onítọ̀hún ò ní sún bó bá sùn. Tó bá torí wípé o ti rìn káàkiri ayé ò tí ìrọ́nà àbáyọ ọlọ́bì kẹ́kẹ́ mọ́. Ọwọ́ káwọ́ gbéra ọ̀sùn fọ́fọ́. Ó bó sì kúrò ọmọ ló tún ju ogún òsì. Ọwọ́ dúró bí omi adágún. Torí ẹ̀rọ náà fi gbé wíwá kalẹ̀ lásìkò àwọn tó wọ́dọ̀ wá ń dúpẹ́. Ìwọ náà mọ́ sùn wàá dúpẹ́ fọ́lọ̀. Ìwọ náà gbé ìgbésẹ̀. Kí ni mo wí? Gbé ìgbésẹ̀ lónìí má fi ìgbàlà rẹ dá ọ̀la. Èpo àmùjẹ, èpo kòkó. Èpo àmùjẹ, èpo kòkó. Èpo igi ara. Èpo igi ara. Àti káràndáfì. Àti káràndáfì ó di mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Òjò bá ń lọ. Ó sùn bí ìgbà táyé yìí kọ́ lọ wà tẹ́lẹ̀ ni. Kí ni mo wí? Ẹ tún àwọn èròjà ń kà. Èpo igi kòkó. Èpo igi kòkó ó dé ní. Èpo igi àmùjẹ. Èpo igi àmùjẹ ó di méjì. Èpo igi ara. Èpo igi ara ó di mẹ́ta. Káràndáfì. Pẹ̀lú káràndáfì tó ṣẹlẹ̀ kẹrin. Báwa ṣe yóò jiná dáadáa. Tá a bá ti ṣe ó ti tá a máa mú. Ó ní mojọ́ mẹ́ta tí gbogbo ẹ̀jẹ̀ ara rẹ̀ wọ́n sọ fún ọgbọ́n hospital pé ta ló fọ́n blood who is your donor? Kí ni wọ́n wí? Wọ́n tún máa béèrè bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé bẹ́jẹ̀ bá ń tẹ́ lára èèyàn mọ̀ sọ́ọ̀kì báyìí. Kí ni wọ́n wí? Èèyàn mọ̀ sọ́ọ̀kì báyìí. Bẹ́jẹ̀ bá ń tán. Bí ìgbà tí iná ń gbé èèyàn ní wọ́n ń pa ọ̀pọ̀lọpọ̀. Bẹ́jẹ̀ bá tí wọ́n ń lọlẹ̀ lára èèyàn ṣúgà yóò mọ̀ wá ráìsì. Kí ni wọ́n wí? Ṣúgà ó máa gòkè tààràtà. Òògùn ṣúgà tí mo mọ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta ò ní ṣúgà mọ́ ọlọ́run. Kí ni wọ́n wí? Láàrin ọ̀sẹ̀ mẹ́ta. Á ní ọ lọ sí check up wọ́n sọ fún pé ò ní ṣúgà mọ́. Wọ́n sọ fún pé yẹ́sà ń tẹ́nu yẹn dá dúró kí ṣúgà yìí mọ̀ wà lẹ́jù. Àwa mọ̀ èmi mọ̀ bàbá mi kọ́ mọ́ ọmọ ojogun tọ́pọ̀ lọ́wọ́ bàbá mi.
tó pé ìran tiwa àwa jòkó tewé egbò ni àwọn èyí ṣe àmúlùmálà kí ni wọ́n wí. kò sí àmúlùmálà lọ́rọ̀ tí. bàbá mi ṣiṣẹ́ oògùn tó fi gba ìwé àṣeyọrí pé o perégedé in the whole Africa ibẹ̀ lọ́wọ́ mi. kí o ṣiṣẹ́ oògùn kan fi fún ní the Africa award when you deserve it. ó lágbára o. kí ni wọ́n wí. ó lágbára o kéèyàn ó tó ṣiṣẹ́ débẹ̀ ó mà ga. 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83. ìlú Ìlọrin mo wà lágbo ọba tẹ́bá ti délé epo Alhaji Prince Muritala Ibrolak fọgànáísà kan mẹ́mbẹ́ Alhaji Hasan ọmọdé ẹ̀bẹ̀rẹ̀ ilé Ifagbemiro ọmọ Orisatola àpèsè ìṣègùn àgbáyé ọmọ apẹ́kẹ́pẹ́kẹ́ òjò ń pa páànù. ọjọ́ Tuesday nìkan ni mo wà ní ìlú Ọ̀fà Ọ̀ṣuntẹ̀ lọ́pọ̀sìtì ilé epo bófà tó wà lọ́ṣuntẹ̀ fọgànáísà kan bẹ rédíónìkì kan bẹ níbi abẹ́ ọ́fíìsì ilé alájà kan yẹn orí òkè ọ́fíìsì àyẹ̀mẹ́ lọ́fíìsì mi wá aago 8 àárọ̀ sí aago 1 ọ̀sán mọ̀ ń dá yẹn lóhùn ní fàìsàn lò.